Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. If tẹ́ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo Ìwọ̀n Ìfẹ́ produced by Damilola Oni. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́. Eré yìí ó wà interesting. Ṣùgbọ́n fẹ́yìn tẹ́ bá ti wò, ẹ comment under comment section. Ẹ̀yin tẹ́ bá ti wò, mo fẹ́ kẹ́ lọ wò. Nínú eré yìí, ẹ máa rí Ọdúnládé Adékọ́lá, ẹ máa rí Dámilọ́lá, ẹ máa rí Símisọ́lá, ẹ máa rí Mímísọ́lá. Oríṣiríṣi àwọn òṣèré ló wà nínú eré yìí. Ipa wo ni Dámilọ́lá kó nínú Ìwọ̀n Ìfẹ́? Ipa tí Dámilọ́lá kó nínú Ìwọ̀n Ìfẹ́ ni ó kó ipa àbúrò Ọdúnládé Adékọ́lá nínú eré yìí. Ọdúnládé Adékọ́lá àti Dámilọ́lá wọ́n jẹ́ ọmọ ìyá kan, bàbá kan nínú Ìwọ̀n Ìfẹ́. Tó jẹ́ pé wọ́n ní ìfẹ́ ara wọn. Níbẹ̀rẹ̀ gan, ẹ máa rò pé àwọn méjèèjì ń fẹ́ra wọn ni, àmọ́ ìfẹ́ ọmọ ìyá sí bàbá ni wọ́n ní fún ara wọn. Wọ́n bá jí láàárọ̀, ẹ wo ìgbà tó ń gbàdúrà, tí everything lọ. Ẹ wo ìgbà tí Ọdúnládé surprise àbúrò ẹ̀ fún birthday. Ìfẹ́ wọn ó kọjá ìfẹ́ ọkọ àti ìyàwó. Ìfẹ́ wọn lọ far gan tó jẹ́ pé even ẹ máa rò pé wọ́n fẹ́ra ni, bóyá pé ó ní nǹkan míì tó wà láàrin wọn, àmọ́ kò sí anything láàrin wọn ju ìfẹ́ ọmọ ìyá síra. Ẹ wo Dámilọ́lá Òní ní ọjọ́ birthday. Ẹ wo ìgbà tó lọ sọ́dọ̀ boyfriend ẹ̀, tí boyfriend ẹ̀ ṣe surprise birthday fún un, everything lọ dáadáa. Ẹ wo ibi tí Ọdúnládé ti sọ fún àbúrò ẹ̀ pé ó tó kó lọ mú ọkọ wálé. Nǹkan tó máa fẹ́ wípé eléyìí tó ṣe inú ilé pé ó tó. Ẹ wo ìgbà tí Dámilọ́lá lọ sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé bí eléyìí ni brother òun sọ ó ní kó mú ọkọ wálé. Ó sọ pé ó ti tó náà, ó yẹ kó mú ọkọ wálé. Ẹ wo ìgbà tí boyfriend ẹ̀ propose tó jẹ́ pé everything lọ dáadáa. Ẹ wá wo ìgbà tí Dámilọ́lá wá mú boyfriend ẹ̀ wálé láti fi ran Ọdúnládé wípé olólùfẹ́ òun rè, ẹni tóun máa fẹ́. Ẹ wo reaction Ọdúnládé fún un. Ọdúnládé sọ fún bọ̀bọ́ yẹn pé kó get out ní ilé àwọn. As in, kí lẹ̀yin rò pé ó máa ṣẹlẹ̀ for the first time? Tó jẹ́ pé ó rí ọkọ àfẹ́sọ́nà àbúrò ẹ̀, ó dẹ̀ ń work ẹ̀ out bẹ́yẹn. Ẹ wo ibi tí Dámilọ́lá ti béèrè lọ́wọ́ Ọdúnládé pé kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Tó fi sọ pé kí ọkọ òun work out. Ẹ wo ibi tó ń ti drag tó sọ pé wọn ò lè fẹ́ra. Ọ̀rọ̀ wọn ò lè fẹ́ra ó cause ìjà láàárín ẹ̀gbọ́n àti àbúrò, which is Dámilọ́lá àti Ọdúnládé. Ó cause ìjà láàárín àwọn mọ̀lẹ́bí. Tó jẹ́ pé Dámilọ́lá sọ pé èèyàn tóun máa fẹ́ nìyẹn. Wípé kò sí anybody tó máa sọ fóun wípé kóun má fẹ́ èèyàn tí òun fẹ́ fẹ́. Later, ẹ wo ìgbà tí àwọn méjèèjì tó lọ padà ṣe ìgbéyàwó tó ń fẹ́ra wọn. Àwọn méjèèjì fẹ́ra wọn, wedding wọn lọ successfully. Lẹ́yìn oṣù kan tí àwọn méjèèjì ṣègbéyàwó, everything dàrú. Tó jẹ́ pé ọkọ tó máa wà caring fún ìyàwó ẹ̀ tẹ́lẹ̀, ó sọ ìyàwó ẹ̀ di ìlú bàrà. Ó máa lù ú, ó máa so mọ́lẹ̀ bí ẹran. Ẹ wo ìgbà tó so mọ́lẹ̀, ó tie ọwọ́ ẹ̀, ó tie ẹsẹ̀ ẹ̀, ó so mọ́lẹ̀ pé kò gbọdọ̀ jáde. Ó gba phone lọ́wọ́ ẹ̀, kò ríta, kò communicate pẹ̀lú anybody. Ẹ wo ibi tó ti ń bẹ ọkọ ẹ̀ pé kó jọ̀ọ́, wípé nǹkan táwọn fi bẹ̀rẹ̀ ìfẹ́ àwọn kọ́ leléyìí, pé kó jọ̀ọ́. Ọkọ sọ fún un pé tóun ṣe fẹ́ ṣe nǹkan òun nìyẹn o. Wípé kó má bá wọn argue, pé tóun ṣe fẹ́ ṣe nǹkan òun nìyẹn. Ẹ wo ìgbà tí ọ̀rẹ́ ẹ̀ wá, tó wá sílé wọn pé tó wá béèrè lọ́wọ́ ọkọ ẹ̀ pé òun ò rí ọ̀rẹ́ òun o, òun ò communicate pẹ̀lú ẹ̀. Tóun bá send message sí kò reply. Wípé kí ló ṣẹlẹ̀? Tóun bá pe nọ́mbà ẹ̀ pé nọ́mbà ẹ̀ ò lọ.
ọkọ wa parọ́ fún wí pé ọ̀rẹ́ ẹ̀ ti travel lọ Dubai. Ó wá ní pé okay o, wípé okay tó bá ti travel lọ Dubai, ẹ fún mi ní new contact ẹ̀, kí n tiẹ̀ contact ẹ̀. Ọkọ ní okay. Ọkọ ṣáà ń play ọ̀rẹ́ ìyàwó ẹ̀. Ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ náà tún pe ọ̀rẹ́ àbúrò ẹ̀, which is Ọdúnladé, ó pe ọ̀rẹ́ ẹ̀ Dámilọ́lá wípé how far, ṣó gbọ́ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀? Ìyẹn lóhùn ò gbọ́ o, wípé òun ti lọ sí ilé wọn, wípé ọkọ ẹ̀ sọ pé ó lọ sí Dubai. Ọdúnladé wá ń wonder pé Dubai, àbúrò òun ò like láti máa lọ sí Dubai. That means pé nǹkan kan ń ṣẹlẹ̀. Ẹ wo ìgbà tí ọ̀rẹ́ Dámilọ́lá tún padà lọ again lọ sílé wọn, wípé òun ò rí ọ̀rẹ́ òun communicate, òun ò bá sọ̀rọ̀, ẹlẹ́ẹ̀ máa send number, send number, kí ló ń ṣẹlẹ̀? Ẹ wo ibi tí ọkọ ti wá sọ wípé mind your business, tó ti fún ní ìgbájú, ìyẹn wá faint. Ẹ wo ibi tó ti gbé, ẹ wo ibi tó sì ń tie ẹ̀, tó so mọ́, tó ń so pẹ̀lú okùn, tó ń so mọ́lẹ̀, wípé eléyìí máa teach ẹ̀ lesson, pé kó má máa pop nose sí affairs aláffairs. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Eré yìí wà interesting. Cause ẹ̀mí wà tó jẹ́ pé téèyàn bá fẹ́ marry, èèyàn ní láti ṣe findings. Wọ́n máa sọ pé love is blind, but ó ní àwọn ibì kan tó jẹ́ pé love ó need láti open eyes, kò need láti blind. Cause tí love bá lọ blind tó dẹ̀ ti wọnú ìgbéyàwó yẹn, it's a big problem. It's a big problem. So o need láti ṣe findings, mọ past ẹ̀, mọ family ẹ̀, mọ àwọn nǹkan tó ti ṣe sẹ́yìn kó tó just jump into marriage. And then by the time téèyàn bá mọ́kọ wálé, tí àwọn ẹbí àbí anybody tó bá sọ fún ẹ pé èèyàn yìí ò lè fẹ́, ó ní láti jókòó ṣe research reason tí o ò lè fẹ́ ẹni tí wọ́n ní pé kó o fẹ́. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Kí lẹ wá rò pé ó ṣẹlẹ̀ nígbà tí ó tie ọ̀rẹ́ Dámilọ́lá down? Ọpẹ́lọpẹ́ Ọdúnladé, òun ló jẹ́ kí àbúrò ẹ̀ àti ọ̀rẹ́ ẹ̀ kó set free. Kí ni ìdí tí Ọdúnladé fi sọ wípé kí àbúrò òun má fẹ́ bọ̀bọ́ yẹn? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yẹn. By the time tẹ́ bá lọ wò, ẹ máa mọ reason tó fi sọ pé kó má fẹ́ àbúrò òun. At last, Ọdúnladé ló padà pa ọkọ àbúrò ẹ̀. Kí ni ìdí tó fi pa ọkọ àbúrò ẹ̀? Kí ló so wọ́n pọ̀? Kí ló wà ńbẹ̀ gangan tó fi hu ìwà tó hù yẹn? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Ẹ jọ̀ọ́, ẹ̀yin tẹ́ bá come across channel for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share. Ẹ bá mi share, guys, please. Thank you, guys. See you guys in my next video. Don't forget to comment, like, share, and subscribe. Love you guys.